ẹgbẹ́ yẹn àdúrà ni a máa gbà kí Ọlọ́run tó jẹ́ kí àwọn ìlú tó pọ̀ láyé kan ní ẹgbẹ́ tiwọn tẹ́gbẹ́ yẹn pẹ́ kó jẹ́ kí PDP náà pẹ́. Ṣùgbọ́n àfimí ó ti bàjẹ́ dé level kan. Ibi tí àfimí yẹn dẹ̀ bàjẹ́ dé òun náà lè ṣe rí tó dàbí pé PDP kò fẹ́ ní presidential candidate. Kò dẹ̀ ń ṣe wípé wọn ò lè wá presidential candidate kan rí. Nǹkan tẹ́ máa fi mọ̀ pé ẹgbẹ́ tó ń pè PDP ẹgbẹ́ ni nìyẹn. Ibi tí àwọn olórí PDP bíi Wike mọ̀ nǹkan kan, ibi tí wọ́n ti ń dùn pé kí ìlú má bàjẹ́ wípé ìgbà tí ìjọba wà ní ọwọ́ wọn ará òkè ọya wọ́n ṣọdún 8 wọn ó pé táwọn wá ń dùn pé ó ti wà ní ìsàlẹ̀ ọya báyìí, ọgbọ́n wo la lè dá tí ọdún 8 ti ìsàlẹ̀ ọya náà máa pé. Ara ìjà yẹn ló fà á tí wọ́n fi jẹ́ kó dàbí pé àwọn gbòǹgbò tó wà ní PDP tí kọrú èmi tá a fi ń ṣe Bola Ahmed Tinubu. Nítorí táwa bá tún ní ká dáwọ́ rú àfàìmọ̀ kó má yẹ pé nǹkan tó máa fọ́ Nàìjíríà pátápátá ni ẹ̀ tí ò ní sí Nàìjíríà mọ́. Ayé ìgbà tí àwọn kan lè jókòó sílùú wọ́n máa pààyàn, wọ́n máa fi ìpara wọn dúnkòokò mọ́ gbogbo ìlú, ó ti ń lọ. Èrò òdẹ lè pọ̀ ní ibì kan tó ibi tí wọ́n ti gbà pé kọ́wọn fẹ́ ìyàwó 4 kọ́wọn bímọ tó pọ̀. So ọgbọ́n tá a máa fi balance ẹ̀ tó máa jẹ́ wípé tó bá kan òkè ọya wọ́n á mú ọmọ òye síta, gbogbo Nàìjíríà mú ìtó bá wù wọ́n nú ẹ̀. Tó bá dẹ̀ tún kọ ìsàlẹ̀ ọya àwọn náà ọgbọ́n yẹn ni wọ́n ń dá. Òun ló fi dàbí pé gbogbo àwọn olórúkọ ń bẹ à ń wò bẹ̀yẹn yẹn ní èjì. A ti ṣe democracy láti 99, 27 years gbáko ti kọjá. A ò wá lè máa ṣe democracy láì má máa wo ìṣe ìlú àti development ìlú. Èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn tó ní inú tó ń rò tí wọ́n ń ṣe dìndìnrìn àbí gbẹ̀wò dání ọ̀bí ọ̀bà yìí jẹ́ àbí tí nǹkan ò bá ti jẹ́ tí wọn kò lè dá. Èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn tó rí bẹ́ẹ̀ ni wọ́n ti ń rí ibi ìlàmìlàkà Bola Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìlú. Èkíní, wọ́n ti ṣe tó gidi ti ń wọ ìpínlẹ̀. Wọ́n ti ṣe tó ti ń wọ state. Ó jọ wípé ìfojúsùn àwọn bàbá nígbà tá a bẹ̀rẹ̀ Nàìjíríà ní 1960 ó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ máa yọrí nínú àpò ni. Tó bá ń wọ local government á dé ward, tó bá ń wọ state dáadáa wọ́n á ríṣẹ́ ṣe. Lájọ tàtijọ́ wà ní Nàìjíríà yìí ó pẹ́ tí àwọn state governors tí wọ́n bọ́ nínú wọn lè san salary. Lọ́tẹ̀ yìí wọ́n ti bọ́ pátápátá, kò sí state governor tó ń jẹ salary, kódà wọn kì í jẹ pension. Then àwọn iṣẹ́ ribiribi kan wà tó yẹ pé jàgídíjàgan ò ṣe, ìjọba torí ẹ̀ bá pé òun ló lè gbèsè. Irú ẹ̀ ni àwọn títì tó ní ìtumọ̀. Ẹ̀yin náà ẹ máa wò àdúgbò bíi ilẹ̀ ìjọba kéèyàn kan má ṣe Lagos Ìbàdàn. Tí a ò bá ṣe àwọn tó ṣe, tí wọ́n bá ṣe Lagos Ìbàdàn, ìwọ́n tí ẹ wo iye ìlú tó ti ṣí ní àdúgbò àti Lagos lọ Ìbàdàn yẹn lọ́tùn lósì nítorí títì ẹyọ kan yẹn.
kó wá máa wò èèyàn kan tí wọ́n ń ṣe coastal road, ó ń ṣe Ìbàdàn Ògbómọ̀ṣọ́, Ògbómọ̀ṣọ́ Ìlọrin, ó ń ṣe Ṣàgámù Benin, ó ń ṣe Sókótó dé Badagry. Àwọn iṣẹ́ yẹn kò ń ṣe iṣẹ́ ẹni tó kàn ń fẹ́ kọ́kàn pàtẹ́wọ́ fóun lénìí. Iṣẹ́ yẹn àwọn iṣẹ́ ẹni tó yẹ pé ó fẹ́ ní ìran títí láéláéláéláé kó máa rántí wípé ènìyàn kan tún ìlú ṣe dé level yẹn. Inú ẹ̀ náà ni ẹ ti máa rí tí wọ́n ti ń sọ wípé ọlọ́pàá tá a ti ní kóyìnbó tó dé, àti lọ́lọ́pàá lákè kóyìnbó tó dé, tó gbà lọ́wọ́ wa, tá a tún ní nígbà àwọn Awólọ́wọ̀ táwọn náà ní tó tún gbà, tá a dẹ̀ rí pé ìpèníjà ààbò ó ti dé góńgó. Kéèyàn kan wá dé sí kó tún wá ní a máa kọ òfin kí àwọn state kán lè dá ọlọ́pàá tí wọ́n ní àti gbogbo nǹkan tó fi ń pè lọ́lọ́pàá. Téèyàn bá ń ṣe èrè gan, ó yẹ kó ní àsìkò tó bá ń jẹun, torí bí èèyàn bá ya wèrè jù bẹ́ẹ̀ lọ, tó bá máa jẹun kò ní mú oúnjẹ yẹn kó fi sínú ojú. Níwọ̀n ìgbà tó sì máa gbé ọwọ́ yẹn sẹ́nu tó máa jẹ yẹn, táìmù tó sì ń jẹun yẹn iyì ẹ̀ máa sọ. Ká máa torí pé àyà wèrè. Ṣáwo ò ti mọ̀ wípé iṣẹ́ gidi nìyẹn? Gbé yẹn lẹ̀. À ń rí gbogbo nǹkan tí àwọn ológun tó ń fojú kò lórí ìwà àwọn ajínigbé mọ́ nǹkan tó ń làágùn tó yìí ń díẹ̀. Ṣáwo ò ti mọ̀ wípé ìyẹn túmọ̀ sí wípé iṣẹ́ ńlá ló ń lọ ńbẹ̀. À ń rí bó ṣe to ètò owó orí tó yọ gbogbo pánapàna jánajàna játijàti tó ń jẹ́ kí àwọn mẹ̀kúnnù lè gbélé ayé. Èèyàn gbẹ́fọ́ lórí, olóhùn já tíkẹ́ẹ̀tì fẹ́lẹ́fọ̀, ó ń gbọ́n àtẹ̀fọ́ èèlò ni. Èèyàn dákàrà, olóhùn já tíkẹ́ẹ̀tì fún èèlò ló ti pàǹdì àkàrà. Òfin dẹ̀ mú wọn lórí ọwọ́ orí, gbóògùn kẹ̀kẹ́ gan òfin mú. Èèyàn kan wá dé láti ọdún yìí, wọ́n á tún ètò yẹn ṣe pé àwọn ilé ìtàn ò ní nǹkan kan, ẹ yé dà wọ́n yẹn láàmú, ẹ má yọ ọ̀wọ̀ yẹn mọ́, ẹ má dà wọ́n yẹn láàmú mọ́. Ṣé bẹ́ẹ̀ lẹ́rù kó rọrùn? Àwọn tó bá rọrùn láti ṣe, àwọn tó wà fẹ́ tẹ́lẹ̀ wọ́n ṣe ti ṣe. Ẹ̀yin náà ẹ kì í ṣọmọdé, ẹ tó dẹ̀ wà nù yín kò sí tó tí ì lè drive. Ẹ mọ bí a ṣe máa lọ máa bẹ̀bẹ̀ pé káwọn èèyàn jọ̀kan fún wa ní gálọ̀nù epo kan. Látijọ́ tá a ti gbọ́njú mọ́ Nàìjíríà tá a ti dàgbà, ìgbà wo lẹ́yìn rí sáà kan tí kò sí ààrẹ́po? Ó wọ́n lóòótọ́, gbogbo nǹkan tó wà ńlá ayé ló wọ́n. Iye tó ń ra gold nígbà tó ń rà tẹ́lẹ̀ kan náà ń rà sí ó ti wọ́n sí. Ẹṣin dondo tó ń gùn yẹn, iye tó ń rà nígbà tẹ́lẹ̀ kan náà ń rà sí ó ti wọ́n sí. Báwo ni epo ṣe wá ní bá ìgbà tiẹ̀ náà lọ? Ó wọ́n o, kò wọ́n o, ṣe bẹ́ẹ̀ ríra. Ẹni tó ní kẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn, ṣé ẹ rò pé ìyẹn jọ ìrìn àjò olórí tó kàn fẹ́ kẹ́ kàn máa pàtẹ́wọ́ fóun kí ìlú dẹ̀ wà lójú kan rẹ̀ gidi kẹ́ má rí kan ṣe kan? Àwọn onípẹ́ṣọ́ gbogbo kínní yìí ló fà á tó fi dàbíi pé àwa tá àti ẹ̀ bá wọn ṣẹgbẹ́ wọn tẹ́lẹ̀ tàfi wá wò pé ọ̀gbẹ́ni ètò wà ńlẹ̀ yìí kọjá ẹgbẹ́ o, ọjọ́ ọ̀la ìlú ló wà ńlẹ̀ yìí o, ẹ jẹ́ ká gbárùkù tì kọjọ́ ọ̀la ìlú lọ́nà, tó bá dẹ̀ yà á bọ́ sí tó lẹ́lẹ́gbẹ́dé. Balantase 16 years gbáko ní PDP ṣe. Ó dìgbà tóun bá tiẹ̀ ṣọdún mẹ́jọ tiẹ̀ kán ọgbọ́n tiẹ̀ tó bọ́ sí déédéé 16 years ẹ̀. Ọlọ́run tí ò pa àwọn nígbà tí PDP ń ṣe 16 years kò ní pa àwa náà nígbà tóun bá ṣe 16 years, kí ọ̀kan má tàn ẹnìkan. Tá a bá dẹ̀ máa sọ pé yes democracy là ń ṣe, àwa ẹ̀yàgẹ̀ tẹ́ jóníròyìn tẹ́ ń fún èèyàn ní ìmọ̀, ẹ gbọ́dọ̀ fi àyè gba ìlú
kẹ́ni tí ò ní kan ṣe tí ò lè sán kankan ní ẹran eléegun kó wá máa pa irọ́ sílùú kó máa dúnkokò kó máa já àwọn èèyàn láyà lù tó kó máa gbọ́n kẹ́sẹ́ débi tó jẹ́ pé oníṣẹ́ á wá ṣubú ẹni tí ò ní kan ṣe á wá bọ́ sórí àga á wá dàárọ̀ ọjọ́ kẹta ẹ̀ wá máa ní ó ro orí ìyá mi o kí láà ṣe ṣerú eléyìí sí o. Democracy ò mí pé ọdọọdún la máa change calendar la máa ya fọ́tò olórí sí. Democracy mí pé a máa wo bí ìlú wa ṣe ń lọ a máa tì í yes lóòótọ́ àwọn èèyàn máa sọ pé bí ń pa wọn. Mo jókòó títí mo rò lọ́rùn bọ̀ pé ìjọ wo gan ṣáà ẹ bá sọ fún èèyàn tó wà Nàìjíríà pé ìjọba máa fún ẹ lówó tó máa fi dákà jẹ ni. Táwọn bàbá wa àti bàbá kàwé a mọ̀ wọn bàbá wa a dẹ̀ mọ̀ wọn ẹ̀gbọ́n bàbá wa tán kàwé a dẹ̀ mọ̀ wọn àǹtí wa tán kàwé a bá nínú ìtàn rí pé wọ́n lọ ń dúró síwájú ilé ọba kóyìnbó gan tó dé tó ń dá owó ọ̀kà wọn fún wọn. Òyìnbó tún dé tán Awólọ́wọ̀ dé a bá nínú ìtàn wípé èèyàn ò ní wá àkànṣe kan àwa máa ní ebi ń pa àwọn kí ìjọba á fún un lóúnjẹ. A tún wọnú democracy náà bọ́n ṣe ń yí nǹkan sílùú tó ẹ lọ pín gbá ẹ lọ pín àwo ẹ lọ pín ìgbọ̀nsẹ̀ a bá nínú ìtàn wípé àwọn èèyàn ò ní wá àkànṣe. Wọ́n ní kán dákàrà wọ́n rẹ́rìn ṣé wọ́n àkàrà náà ló kéré bẹ́ẹ̀ àkàrà wọ́n ní kán dákàrà ọ̀rọ̀ ta yín létí bára ń sọ ètò ń jọ tọrọ tó o bá dákàrà dín kulikuli tó o bá dín kuli dín. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2 FM Lagos. Bye.